owó tí kò dín ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ìní gbajúgbajà oníṣòwò olówó bùjẹbùdánù ni bàbá gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ni David Adeleke, ẹni tí ó gbajúmọ̀ mọ̀ sí Davido. Olóyè David Adédèjì owó tí kò dín ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà 100 million naira ìlú máa gbé sílẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ ajílété, ìlú tó ti ń jẹ kàkà tó fẹ́ kọ́ yangalé, tó sì jẹ́ pé odidi ọgọ́rùn-ún mílíọ̀nù náírà náà 100 million naira ìlú nìkan fi ṣe ètò ẹ̀kọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yálà láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ dé iléèwé gíga kí wọ́n lè lo owó náà kan fi ṣe nǹkan rẹ̀ láyé. Inú ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ̀gẹ̀ kẹta ìlú máa gbé ètò kalẹ̀ lórí ètò ẹ̀kọ́ ìtòpè ní Ògbómọ̀ṣọ́ Education Summit. Níbẹ̀ ẹni kábíyèsí ti ṣe ètò lórí bí ìgbésí ayé gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ bí ó ṣe dá pàápàá àwọn akẹ́kọ̀ọ́ tí wọn yóò rí ìrànlọ́wọ́ yálà ẹ̀kọ́ ọ̀fẹ́ ni tàbí nǹkan tí yóò mú ayé rọrùn fún wọn lórí ètò ẹ̀kọ́ tí wọ́n ń kọ́, tí kábíyèsí jẹ́ kó dín mọ̀ pé lára àwọn ètò tóun ti ṣe sílẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ ìní kó jẹ́ pé lára àwọn iléèwé àti àwọn akẹ́kọ̀ọ́ tí ó máa tayọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀, ìlú Ògbómọ̀ṣọ́ ó gbọ́dọ̀ máa mú òkè. Nídìí èyí ló ṣe jẹ́ kí kábíyèsí kó gbé ètò kalẹ̀ kó sì pe àwọn èèyàn pàtàkì káàkiri Nàìjíríà láti wá síbi ìpàdé àpérò náà láti lè kún òun àti àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́. Lára àwọn àlejò pàtàkì tí wọ́n pè síbẹ̀ ó ní bàbá Davido, ìyún ọ̀mọ̀wé Dèjì Adélékè, tó jẹ́ pé òun náà ní iléèwé tó ń jẹ́ Adeleke University tó wà ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tí bàbá Davido, ẹni tí igbákejì ọ̀gá àgbà iléèwé Adeleke University, ìyún Deputy Vice Chancellor ti iléèwé Adeleke University ti ìlú Ẹdẹ, ọ̀jọ̀gbọ́n Luko Noha tó ṣojú fún, ni ló máa gbé ọgọ́rùn-ún mílíọ̀nù náírà sílẹ̀ 100 million naira. Bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Luko Noha ó sọ̀rọ̀ lórúkọ bàbá Davido wípé inú òun dùn sí ìgbésẹ̀ tí kábíyèsí gbé náà àti wípé Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ̀gẹ̀ kẹta ó ti fi àpẹẹrẹ hàn pé ọba tí kò fẹ́ ìmọ̀tara ẹnìkan tó sì fẹ́ kí Ògbómọ̀ṣọ́ kí ìtẹ̀síwájú àti nǹkan dáadáa kó bá ìlú ẹ̀ náà ni. Yàtọ̀ sí ọ̀jọ̀gbọ́n Luko Noha tó ṣojú bàbá Davido, àwọn míì tó tún wà níbẹ̀ àwọn ni ajagunfẹ̀yìntì Ọládayọ̀ Pópóọlá, ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gbogbonìṣe Federal Polytechnic ìlú Ayédè, ọ̀mọ̀wé Taofeek Ọ̀dẹ́kúnlé Abdulhamid àti ọ̀nàrẹ́bù tó ń ṣojú agbègbè Oríire àti ìjọba ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ North, ìyún ọ̀nàrẹ́bù Ọlámíjùwọ̀n Àlàó Àkàlà pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀ àti àwọn bíi ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Ajíbóyè tó jẹ́ ara àwọn tó ṣagbátẹrù ètò náà. Iná wà níkàlẹ̀ yàtọ̀ sí kábíyèsí tó náà wà níkàlẹ̀.